Olúwa ni mo kí wa káàbọ̀ sí àkókò ọ̀wọ̀ yìí. Mo gbàládùra wípé ìbùkún Ọlọ́run yóò wá sórí ẹnìkọ̀ọ̀kan wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọdún tó kọjá, fún oore ọ̀fẹ́ àti àánú rẹ̀. A dúpẹ́ fún àkókò yìí, lórúkọ Jésù yóò sì dára fún wa. Ẹ jẹ́ kí a tẹríba, kí a gbàdúrà. Bàbá, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún àánú tí a ń rí gbà lójoojúmọ́. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ rẹ, pàápàá bọ́ tó ṣọ́ wa lò ògbólógbòó ya 2021 jàláyà àti àlàáfíà. A ti bẹ̀rẹ̀ ya 2022 ní ogbó táwọn máa ṣe nínú ọdún yìí. Olúwa máa bá wa lọ. Pàápàá ọ̀rẹ́ táwọn sọ jáde, táwọn máa kà, táwọn máa gbọ́. Bàbá, jẹ́ ó ní ìmísí àti ìtumọ̀nù ayé wa. Ǹjẹ́ oore ọ̀fẹ́ láti ṣe ìfẹ́ rẹ dópin lọ́dún yìí, ẹ wá fi fún wa. Ìpè tẹ́ pè wá sí jálè mú wọn lò ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Kókó tí a fi ru ìgbàgbọ́ wa sókè ni mo pè ní ṣíṣe àfihàn ìpè tí a pè wá. Ṣíṣe àfihàn ìpè tí a pè wá. Òní jẹ́ ọjọ́ ìsinmi kìíní lẹ́yìn ìfihàn Jésù Kristi fún àwọn kèfèrí gẹ́gẹ́ bí olùgbàlà aráyé, ẹni tí Jòhánù rí tó pè ní ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tó kó ẹ̀ṣẹ̀ ayé lọ. Nítorí náà, bí a ti ń wo kókó ọ̀rọ̀ yìí tí a pè ní ṣíṣe àfihàn ìpè tí a pè wá, ẹsẹ̀ wúrà wa ni a ó rí nínú Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 19 ẹsẹ̀ 6 tó kà báyìí wípé, nígbàtí Pọ́ọ̀lù sì gbé ọwọ́ rẹ̀ lé wọn, ẹ̀mí mímọ́ sì bà lé wọn, wọ́n sì ń fọ èdè mìíràn, wọ́n sì ń sọ tẹ́lẹ̀. Kí ni ìpè? A lè túmọ̀ ìpè gẹ́gẹ́ bí iṣẹ́ pàtàkì. Ìpè jẹ́ ẹ̀bùn Ọlọ́run fún àwọn tó fi fún. A lè túmọ̀ ìpè gẹ́gẹ́ bí iṣẹ́ ìránṣẹ́. Iṣẹ́ tí a fi rán ni láti ọ̀dọ̀ Ọlọ́run wá, yálà sọ́mọ ẹnìkejì wa tàbí fún gbogbo ayé. Ìpè lè jẹ́ nípasẹ̀ ọ̀rọ̀ ọgbọ́n, ó lè jẹ́ ọ̀rọ̀ ìmọ̀, ó lè jẹ́ ìgbàgbọ́, ó lè jẹ́ agbára ìmúláradá, ó lè jẹ́ agbára ṣíṣe iṣẹ́ ìyanu, ó lè jẹ́ oore ọ̀fẹ́ ìsọtẹ́lẹ̀, ó lè jẹ́ mímọ̀ ẹ̀mí yàtọ̀ síra wọn, ó lè jẹ́ sísọ onírúurú èdè àti ìtumọ̀ èdè. Gẹ́gẹ́ bí Paul ti kọ sí Kọ́ríńtì kínní orí 12 ẹsẹ̀ 5 sí 12 síwájú sí. Ìpè rẹ ó lè jẹ́ láti ṣiṣẹ́ evangelist, tá pè ní iṣẹ́ ajíhìnrere, láti lọ káàkiri pàápàá ní ya 2022 yìí. Ó lè jẹ́ láti iṣẹ́ àpọ́stélì, tàbí láti iṣẹ́ wòlíì, tàbí láti iṣẹ́ olùṣọ́ àgùntàn tàbí olùkọ́ni. Éfésù orí 4 ẹsẹ̀ 11. Pàtàkì ìpè òun ni láti jèrè ọkàn. Bí o ti ń ṣe àfihàn ìpè tí a pè ọ́ sí, máa rántí wípé pàtàkì ìpè ni láti jèrè ọkàn. A pè wá láti jèrè ọkàn àti fún iṣẹ́ àṣepé àwọn ènìyàn mímọ́, fún ìdàgbàsókè ara Kristi. Kọ́ríńtì kínní orí 12 ẹsẹ̀ 7 àti Éfésù orí 4 ẹsẹ̀ 12. Ṣíṣe àfihàn ìpè tí a pè wá sí. Tá bá wo ìgbé ayé Pọ́ọ̀lù dáradára, ní kété tí Ọlọ́run pè é, nítorí òun pàápàá ti wà lójú ọ̀nà náà láti máa tako àwọn ọmọlẹ́yìn Kristi. Ní Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 9, nígbà tó Olúwa fi ara hàn, a sì yí padà, a yí ọkàn rẹ̀ padà. A sì pè é, a sì sọ fún pé yóò jẹ́ ohun èlò ààyò láti gbé orúkọ Ọlọ́run lọ síwájú àwọn kèfèrí. Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 9 ẹsẹ̀ 15. Ní ìtẹ̀síwájú, ìpè tí a pè wá ní Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 19 níbi tí a kà yìí,
Paul ń kọjá lọ níhà ẹkùn òkè Kọ́ríńtì. Paul wá sí Éfésù, níbẹ̀ ni ó ti rí àwọn ọmọ ẹ̀yìn kan èyí tí Apollo jẹ́ ọ̀kan pàtàkì nínú wọn, gẹ́gẹ́ bí ikọ̀ tí a rán sí àwọn kèfèrí. Paul béèrè lọ́wọ́ wọn bóyá wọ́n ti gba ẹ̀mí mímọ́, torí a ti kọ́ ní Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 1 ẹsẹ̀ 8 pé ẹ̀yin yóò gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín. Ó béèrè pé ṣé wọ́n ti gba ẹ̀mí mímọ́, ṣùgbọ́n wọ́n dá wọn lóhùn wípé wọn kò tí ì gba ẹ̀mí mímọ́, pé rárá o. Ó sì béèrè lọ́wọ́ pé baptism wọn èwo ni. Wọ́n ti ṣàlàyé fún pé láti ọwọ́ Jòhánù wá ni, gẹ́gẹ́ bí ìpè tí Paul tí a pè sí láti kéde ìyìn rere, láti jèrè ọkàn. Bíbélì sọ fún wa wípé Paul gbé ọwọ́ rẹ̀ lé wọn lórí láti lè gba ẹ̀mí mímọ́. Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 19 ẹsẹ̀ 9. Ní kété tí Paul tó gbé ọwọ́ lé wọn lórí, a kọ wípé wọ́n sì bẹ̀rẹ̀ sí fi èdè tuntun sọ̀rọ̀. Wọ́n gba agbára. Mo gbàdúrà fún wọn olùgbọ́ mi, tàbí wọ́n tó ní oore ọ̀fẹ́ láti máa wò mí, agbára láti ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ìpè tí a pè ọ́ sí ní ọdún 2022 yìí, lórúkọ Jésù. Olúwa yọ̀ǹda rẹ̀ fún ọ. Síwájú sí, Paul ṣe àfihàn ìpè rẹ̀ nípa wíwàásù kárí jákèjádò. Ó ṣiṣẹ́ ìpè tí a pè nípa gbígbé ọwọ́ lé àwọn ènìyàn lórí láti gba ẹ̀mí mímọ́. Yorùbá bọ̀ wọ́n ní ilé làáwò ká tó sọ ọmọ lórúkọ. Ẹni tó pè wá ó ní agbára yìí kí àwa pàápàá ká lè bá fi ìdí ìpè tí a pè wá ká lè fi múlẹ̀. Ǹjẹ́ irú ìpè wo la pè ọ́? Ṣé o jẹ́ olóòótọ́ sí ìpè tí a pè ọ́ sí? Ní Ẹ́kísódù orí 3 ẹsẹ̀ 10, Bíbélì sọ wọ́n pé Ọlọ́run pè Mósè láti lọ gba àwọn ọmọ Ísírẹ́lì là. Nítorí náà a pè Mósè pé kó wá nísinsìnyí. Ọlọ́run sọ pé èmi ò rán ọ sí Fáráò kí ìwọ kó lè mú àwọn ènìyàn mi, àwọn ọmọ Ísírẹ́lì, láti Íjíbítì jáde wá. A pè Mósè láti jíṣẹ́ ìgbàlà fún àwọn ọmọ Ísírẹ́lì. Ní Genesis orí 9 ẹsẹ̀ 15 síwájú sí, Ọlọ́run sọ fún Nóà pé kí ó jáde kúrò nínú ọkọ̀ ńlá èyí tó ti kàn àti àwọn ohun alààyè tó ti kó síbẹ̀ nígbàtí ẹ̀kún omi ṣẹlẹ̀. A sì fi hàn gbangba pé Ọlọ́run ló ń ṣiṣẹ́ yìí. Ọlọ́run ló dáàbò bò nínú ọkọ̀ náà. Ọlọ́run rán Jósẹ́fù ṣáájú àwọn ènìyàn rẹ̀ láti gbà wọ́n là, pàápàá fún ìyàn tí yóò mú ní àkókò rẹ̀. Ó sì fi hàn gbangba wípé ní ti àwọn ènìyàn òun ibi náà rò sí òun o, ṣùgbọ́n Ọlọ́run ló pe òun tó sì ṣe ní rere fún òun. Genesis orí 50 ẹsẹ̀ 19 àti ẹsẹ̀ 20. A pè wòlíì Jeremáyà, a sì rán sí ilẹ̀ Ísírẹ́lì àti gbogbo ilẹ̀ ayé. Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa pé ó ní kí èmi kí ó tó dá ọ ní inú. À ń sọ fún Jeremáyà, ó ní èmi ti mọ̀ ọ́ kí ìwọ kí o tó ti inú ìyá rẹ jáde wá, lèmi ti sọ ọ́ di mímọ́, èmi sì yà ọ́ sọ́tọ̀ ṣe wòlíì fún àwọn orílẹ̀-èdè. Jeremáyà orí 1 ẹsẹ̀ 5. Ní Sámúẹ́lì 1 orí 16, Ọlọ́run rán Sámúẹ́lì níṣẹ́ gẹ́gẹ́ bí ìpè tí a pè sí láti yan Dáfídì ní ọba. Dáfídì sì ṣe àfihàn yíyàn nípasẹ̀ bíbí Gòláyátì ṣubú ní Sámúẹ́lì 1 orí 17. Jésù Kristi Olúwa wa, ní kété tí a baptisi rẹ̀ pẹ̀lú, ọ̀run ṣí fún un. Nítorí ìpè tí a pè é sí, a sọ fún wa pé ẹ̀mí Ọlọ́run sì bà lé gẹ́gẹ́ bí àdàbà. Mátíù orí 3 ẹsẹ̀ 13 sí 17.
ó sì ṣe àfihàn ìpè rẹ̀ nípasẹ̀ ṣíṣiṣẹ́ ìwòsàn lọ́pọ̀lọpọ̀, wíwàásù, jíjí òkú dìde, ṣíṣiṣẹ́ dídá ara àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lúùkù orí 4 ẹsẹ̀ 18 àti 19, Jòhánù orí 5 ẹsẹ̀ 1 síwájú, àti Jòhánù orí 11 nígbàtí Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi tí a jí Lásárù dìde. Ǹjẹ́ mò ń bèèrè lọ́wọ́ rẹ, gẹ́gẹ́ bí ìpè tí a pè ọ́ sí, ṣé ò ń ṣe àfihàn ìpè yìí? Ṣé ò ti di kò gbóná kò tutù nínú ìpè tí a pè ọ́ sí? Ṣé ò ń nàgàwé ìpè tí a pè lòmíràn sí tó sì fi ìpè rẹ sílẹ̀? Ǹjẹ́ o dúró nínú ìpè tí a pè ọ́ sí? Ǹjẹ́ ọ̀rọ̀ ayé yìí kò wá ti gbé ọ lọ, tàbí ipò ayé kò wá ti gbá ọ lọ kúrò nínú ìpè tí a pè ọ́ sí? Gẹ́gẹ́ bí ọ léèrè, ǹjẹ́ ṣé ìpè rẹ sì dájú síbẹ̀? Ǹjẹ́ o kò tí ì fi ìpè rẹ sílẹ̀ láti máa wo ìpè ẹlòmíràn? Gẹ́gẹ́ bí a ti kọ́ ní Mátíù orí 25 ẹsẹ̀ 14 dé ẹsẹ̀ 30. Nígbàtí Jésù pé ẹni àkọ́kọ́, ó fún ní tálẹ́ǹtì 5, a fún ní oríṣiríṣi àwọn ìpè 5. Ó pè ẹni kejì, ó fún ní 2, ẹni kẹta a sì fún ní ìpè kan ṣó, ó ní ẹ̀bùn kan ṣó. Ṣùgbọ́n ó sọ ìpè rẹ̀ nù. Ó bẹ̀rẹ̀ sí nàgà wípé ṣe bí àwọn kan ló gba 2 tán gba ìpè 5, ṣùgbọ́n èyí tá a fi fún ó fi sílẹ̀. Ìwọ náà wo ìgbésí ayé rẹ̀ wò, pàápàá bí a ti wọ ya 2022 yìí. Ṣé ìpè rẹ̀ dájú síbẹ̀? Ṣé o ṣì wà nínú ìpè tí a pè ọ́ sí? Ṣé o ń ṣe àfihàn ìpè tí Ọlọ́run pè ẹ́ sí? Ní ìkádé, bí òní ti jẹ́ ọjọ́ ìsinmi, o gbọ́dọ̀ dìde báyìí kí o ṣe àfihàn ìpè tí a pè ọ́ sí. Mọ̀ dájú pé ó jíyìn ìpè tí a pè ọ́ sí ní ìkẹyìn. Kọ́ríńtì 2 orí 5 ẹsẹ̀ 10, ó ní gbogbo wa kò lè ṣaláì máa fi ara hàn níwájú ìtẹ́ ìdájọ́. A ó sì ṣe ìṣirò ohun tí a ṣe nínú ara yìí tàbí nínú ẹ̀mí. Ní ìkádé, mo fẹ́ rọ̀ ọ́ kí ìpè rẹ kí ó ba lè dájú, kó ba lè ṣe àfihàn ìpè tí a pè ọ́ sí. O gbọ́dọ̀ tẹra mọ́ àdúrà gbígbà o lọ́dún yìí. Má bójú wẹ̀yìn o, tẹra mọ́ àdúrà. Ìkejì, jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kó máa gbé inú rẹ. Joshua orí 1 ẹsẹ̀ 8, jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kó máa gbé inú rẹ. Ìkẹta ni pé ìwọ náà wàásù ọ̀rọ̀ náà. Mátíù orí 28 ẹsẹ̀ 18 síwájú sí, ó ní ẹ lọ sí gbogbo ayé kí ẹ máa kọ́ni. Mo gbà ládùúrà orí ọ̀fẹ́ tá fi ṣe àfihàn ìpè tí a pè wá sí, tá ò fi ní sọ ìpè nù lọ́dún yìí, kí Olúwa kó fi fún wa. Ẹ jẹ́ kí a tẹríba kí a gbàdúrà. Bàbá mímọ́, olórí ọ̀fẹ́, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún ìpè tó pè wá sí. A bẹ̀ ọ́ orí ọ̀fẹ́ láti fi ṣe àfihàn ìpè yìí, ẹ wá fi fún wa o. Ní ọdún yìí, jẹ́ ká lè wúlò fún ògo rẹ. Ẹnì kọ̀ọ̀kan wa, jẹ́ kí àlàáfíà kó máa jọba nínú ayé wa. A béèrè yìí nípasẹ̀ Jésù Kristi, Olúwa àti olùgbàlà wa. Àmín. Títí tá a tó fi pàdé, mo sọ wípé àlàáfíà fún ọ ní orúkọ Jésù.